mínísítà Al-Markazi mo ń bẹ lọ́dọ̀ bàbá mi Ahmad Al-Mukutawi rẹ́kọ̀dù tí mo ṣe fún bàbá mo kàn fẹ́ play ìṣẹ́jú méjì ń bẹ̀ kí n sì so máìkì ilé àwọn àsákì ìwúpọ̀ kalẹ̀ anabi Muhammadu báyìí ògbó oníṣẹ́ ńlá Ali aṣíwájú ayé bá bàbá Fatima ta ló dàbí Muhammad sàdánkátà Muhammad jim jagunjagun nínú ẹ̀sìn ẹni àtòrí ẹ̀dáyé anabi lágbọ́lá fún dal dandan ní káyìn Muhammad sal ẹ̀sà nínú àwọn ànábì bá ń gbé kí ní sókè. Minister iṣẹ́ ilé yìí pọ̀ mo ń bọ̀ lọ́dọ̀ ọmọ ara ẹnìkan ti gbé